Kilarigbo TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. lọ́gùn ṣe ètò ọmọọba Dàpọ̀ Abíọ́dún. ọmọọba Dàpọ̀ Abíọ́dún ẹ̀ súnmọ́ bí ẹgbà mi lọ́wọ́ ẹgbẹ́ mi náà lọ́wọ́ ọmọọba Dàpọ̀ Abíọ́dún. inú mi dùn wípé mo rájọ òní. bàbá mi wọ ọ̀gá congratulations.
Gómìnà ti dé, ìyàbọ̀ wá bí ọdún. Yẹ̀yẹ̀ tí lẹ́yẹ̀ mi èmi ò lè ṣe ọ́, kí ó ní kọ́ lọ́wọ́ gbéra kí sì má bí ìtẹ̀kọ́. Yẹ̀yẹ̀ tó ń bọ̀ nígbà, èyí ló lè ṣe ní lẹ́yẹ̀ mi èmi ò lè ṣe ọ́, kí ó ní kọ́ lọ́wọ́ gbéra kí sì má bí ìtẹ̀kọ́. Mo sún mọ́ lọ, ọ̀rẹ́ mi tó ṣe rú èyí. Gómìnà Dàpọ̀ Abíọ́dún, ọmọọba Dàpọ̀ Abíọ́dún máa wọlé máa lọ́ra. Tó bá wà Dàpọ̀ Abíọ́dún. Gómìnà Dàpọ̀ Abíọ́dún kò ló mẹ́jọ tẹ̀ níṣòro. Gómìnà Dàpọ̀ Abíọ́dún kò ló má bá dalẹ̀ ibà bá wa ní. Jẹ̀gẹ̀dẹ̀ ojú tẹ̀lé bọ̀ sí o, àwọn ọ̀kẹ́ pẹ̀lú ọ̀dàlẹ̀ o. Jẹ̀gẹ̀dẹ̀ ojú tẹ̀lé bọ̀ sí ọkọ̀ tí wọ́n bàbá wọn. Ìṣẹ̀lẹ̀ Babátúndé ẹ wọlé pátápátá. Gọ́fúnà Túndé àgbò tó fẹ̀yìn rìn lọ. Olómọdé wà ní kò sá, àgùntàn tí ò bá yàgò fún. Tó bá fojú dìbò àgbò ìbú ẹ̀ àdùnfẹ́ jẹ̀bi. Gómìnà Dàpọ̀ Abíọ́dún olúwa máa bá a dà. Ọmọọba pàtàkì Dàpọ̀ sẹ́rí àkọ́kọ́ láyé máa dá fún wọn. Gbàrọ̀ mi tó lóhùn mọ́ lẹ́nu kí ni yóò ti ṣe ajínigbé ṣe ń lọ́kọ́. Ẹ̀rọ mi àyà tó ń sọ fún láńlọ́ọ̀dù gbé kó jáde. Ẹ̀sìn tọ́jú lọ́yí mọ́tò ọmọ ayásàlà kan Oyèdélé. Gómìnà Dàpọ̀ Abíọ́dún ọkọlùwà mẹ́jọ tèmi ṣó. Dàpọ̀ nílé ayé mi èmi ò lè ṣe ọ́. Kí lẹ́ni tó lọ ẹ̀gbẹ́jà bí sì ráàdì tẹ̀mọ́. Abíọ́dún bára ni tó ṣèrú èyí. Ìyẹn ní ọjọ́ níta wọn. Dàpọ̀ tẹ́ bàtà. Kílárígbọ́ TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ.